ọpẹ́ ni fún ọlọ́run ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kọ́mọ bá aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad kọ́mọ bá ara ilé ànábì àtàwọn sàhábà ànábì wọ́n bá gbọ́ àwọn tó bá gba ànábì wa Muhammad gbọ́ tí lọ́jọ́ àlìkìyà èèyàn wa àwọn àgbọ́yé kan bẹ ọlọ́run ọba sọ ìsí ẹ̀ tẹ́ bá wà tí lọ́pọ̀lọpọ̀ àtọ́kan wa àwọn àgbọ́yé ẹ̀sìn ọlọ́run sọ ìjìyà rẹ̀ ìjìyà yẹn wá jẹ mọ́lẹ̀ ayé ń bí kó tó kan àlìkìyámù tí wọ́n bá wá àwọn àgbọ́yé kan àwọn iṣẹ́ kan wọ́n wà tí láàrin àwa mùsùlùmí wọn ò bá rí gbogbo kìí nìkan ní máa dá ṣe gbogbo wa la gbọ́dọ̀ jọ ṣe gẹ́gẹ́ bí gbogbo wa náà là á jìyà tá a bá ṣe àgbọ́yé ẹ̀sìn ni ìṣe ni àṣẹ ni ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ká ṣe nínú àwọn àgbọ́yé wa rí gbogbo àti ọlọ́run bá ń sọ̀rọ̀ rẹ̀ kò fi ìjìyà tá a jẹ kò fi pamọ́ dọjọ́ àlìkìyámà ọlọ́run àkọ́ jẹ́ láyé ká tó wá jẹ àlìkìyámà ẹ ṣe mọ̀ pé àlìkìyámà ó burú ju tó ayé lọ nípa ẹgbẹ̀rún jù bẹ́ẹ̀ lọ nínú àwọn àgbọ́yé tó gbọ́dọ̀ díṣẹ́ kí bá máa sọ lẹ́nu wọn àlọ́ àti gbọ́yé no sáà ń ṣe níṣẹ́ sáà rí lára wa tẹ́ yóò jìyà sẹ́mọ̀ bọ́ ọlọ́run sọ wípé innal ladina yuhibbuna an tashia al-fahishatu bayna alladhina amanu mùsùlùmí kan òun ló ṣe ń tí ọ̀dá ẹ̀yin tọ́pọ̀ ẹ wá ń gbé káàkiri àwọn èèyàn mọ̀ pé ó ṣe ń tí ọ̀dá àmọ́ èèyàn lẹ gbé káàkiri tó gba ayé fi mọ̀ pé ó ṣe ń tí ọ̀dá àwọn kan tó pé tí wọ́n bá ti ń sọ ọba lójú jẹ́ ọba ló kọjẹ́ ẹ wá fọ́n ká láàrin ara yín sẹ́yìn pé ìjìyà ń kámọ̀ pa pàdé ọlọ́jọ́ àlìkìyámà níjọ́ tí ó fi ya rẹ̀ dé àbí ọlọ́run ní ẹ̀ẹ́dẹ̀ àlìkìyámà ò ẹ̀ẹ́dẹ̀ àlìkìyámà àmọ́ nílé ayé mo ti lérí sí nílé ayé ipé ẹ̀ẹ́jẹ̀ yẹ ẹlẹ́dẹ̀ ẹlẹ́rò gbóhùn sọ àjíyà àdísà ànábì sọ pé kí ẹnìkan bá tú àṣírí ọmọ ya rẹ̀ mùsùlùmí abọ́ sọ̀rọ̀ ó ṣeṣe tí ó bà ló kọjẹ́ fadaha Allahu sirrahu fi dunya wal akhirah ọlọ́run ó bà wọn náà ló kọjẹ́ ní ayé láti kí á mọ̀ náà yóò tún àbọ̀ ló kọjẹ́ àṣírí rẹ̀ tó bú ọlọ́run ó tú náà ti àtọ́ pé á jẹ ìyá rẹ̀ láyé ká tó jẹ láti kí á mọ̀ kódà tálíkù àwọn jẹ ẹ̀dá akọ ẹ̀gán tá a bá ní agbá apá kan gbọ́ nínú Al-Qur'ani àwa ní àwọn apákan gbogbo wa àṣejáyé bóyá àgbàgbọ́ ni àbá àgbàgbọ́ aláàṣẹ àbá àgbàgbọ́ àṣìṣe òun náà double standard ní ìyá rẹ̀ ìyá ayé àtàlìkìyámà láàyè ìwà ìgangan ìyàwó láàjẹ làwọn hẹ́sìọ̀ ọlọ́run láwọn tí ọ̀yẹ́ wọn káyìn lábùkù láyé nílé ayé ń bí wọ́n bá dojú àlìkìyámà wáyé sí àìjẹ́ ìyà tó gbóná èyí tí wọ́n fẹ́ dákọ̀ yìí gbogbo wa náà dẹ́ṣẹ̀ rẹ̀ gbogbo alásìjọ jìyà rẹ̀ bẹ́ẹ̀ nìkan bá dá ẹ̀ṣẹ̀ rẹ̀ dá yóò dá ìyà rẹ̀ dé àmọ́ ìlérí ọlọ́run ni pé gbogbo yìí bá dá ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ ń sùn láì jẹ ìyà tẹ́ ẹ bá sì fẹ́ jẹ ìyà kèfèrí náà jẹ ń bẹ̀ irú kílù tí ẹ bá ti dá ẹ̀ṣẹ̀ yẹn gbogbo ẹ̀ tí ń bẹ́ẹ̀ lù kí wọ́n jẹ ìyà látara ìyà tí a fẹ́ fi jẹ yín ẹ jẹ àwọn aráàlú náà jẹ ní ẹ̀pẹ́ sáwò pé ẹ̀ṣẹ̀ wo la lè dá tí ó kò bá wá níwájú ọlọ́run àtàwọn aráàlú ibẹ̀ lọ́lọ́run sọ pé Suratul Anfal ọlọ́run ní innal ladina kafaru ẹwà tí ọmọ ọlọ́run wọn ọmọ ọlọ́run Allah wọn ọmọ ànábì Muhammad sallallahu alaihi wasallam ọmọ súnà rẹ̀ ṣùgbọ́n níbi nǹkan méjì wọ́n máa ń pàdé wọ́n máa ń gba tara wọn àkọ́kọ́ níbi tí wọ́n bá ń ṣe tí wọ́n bá ti ríra wọn wọ́n à ní wo differences kankan wọ́n á cooperate wọ́n á gbà fúnra wọn wọ́n á jọ jókòó pọ̀ wọ́n á jọ dámọ̀ràn pọ̀ wọ́n á tẹ̀léra wọn
èyí ń kọjá mọ́ pé wọ́n dojú kọ níbi èyí ń káàrin ara wọn àlùmọ̀sọ́ọ̀lẹ̀ àdáhámà wọn a máa cooperate wọn a máa ríra wọn bá ṣe. ẹ̀kejì òun ló le jù tí wọ́n bá ti fẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí jà wọ́n máa bára wọn sọ̀rọ̀ wọn ó sì jọ gbà fúnra wọn. èyí tí wọ́n bá yẹ pé ẹlẹ́bọ ní máa ń gbógun ti mùsùlùmí kèfèrí ibẹ̀ ó sì kéde kèfèrí mi náà yóò tó lẹ́yìn ẹ̀ báyẹ̀ pé kèfèrí kírísẹ́ kan ló máa ń gbógun ti mùsùlùmí ẹlẹ́bọ ó sì kéde yóò tó lẹ́yìn wọn á máa bára wọn ṣe. àmẹ́yìn ẹ máa rí tẹ́ ń gbógun ti ọmọ ìyá yẹn mùsùlùmí kan yẹn ló sì máa rú sí. tó bá yẹ pé òòrù sí ọ̀kàràn lọ́wọ́ lọ dáràn o òòrù sí ọ̀dà àlè níbi tí ò ti yẹ kọ́ ọ̀dà àlè ó dìde ó sọ̀rọ̀ ó dẹ̀ lọ bá àwọn kèfèrí pé ẹ má bàjá ọ̀kan sọpọ́ọ̀tì mùsùlùmí yẹn nígbà táwọn kèfèrí ń bá jà iná lọ dáràn tó o bá wá lọ tó àbí nígbà tí wọ́n bá mùsùlùmí jà ìwọ náà wá gbéjà tiẹ̀ náà dé lásìkò ń bá lò wá ń bu lórí rédíò lórí social media nígbà tí kèfèrí ń bá jà inú kèfèrí wá ń dùn pé ẹ̀rí tẹ́fẹ́ rí báwọn èèyàn rẹ̀ náà wọ́n di zone rẹ̀ yẹn orí ibú tó ṣe pọ̀ double standard ẹ̀yẹ tó ayà kẹ́bọ̀ bó ṣe wí innal ladina kafaru ọlọ́run náà kèfèrí ba'duhum awliya'u ba'd gbogbo ọ̀ràn kèfèrí wọn a máa kóra wọn papọ̀ sí kankan náà tá bá sì lè bá yín jà wọn a máa ríra wọn wọn a máa gbà fúnra wọn. illa tafalu ìfẹsẹ̀ gangan tá ẹ̀ bá ṣe láàrin tẹ̀yìn mùsùlùmí takun fitnatun fil ardi fìtínà tí ó ṣẹlẹ̀ kìí sẹ́yìn nìkan lẹ́jìyà rẹ̀ ẹ̀ tó kó báwọn èèyàn tẹ̀bẹ̀ lórí nílùú tó bá bá yín lórúkọ wa fasadun kabir. èkejì ni pé ìbàjẹ́ corruption tí kò sí wẹ́ẹ̀rẹ̀ yóò ṣẹlẹ̀. méjèèjì ní happen Nàìjíríà lónìí especially ilẹ̀ káàrọ̀ òjìrì corruption káàrí wẹ́ẹ̀rì bẹ́ẹ̀ dà bẹ́ẹ̀ kọ́ in politics in education between our people in our families. àbẹ́yẹ òbí ló bí máa tí agbára rẹ̀ ọ̀pá mọ́ lójoojúmọ́ tí ń fojú kan ọmọ báyìí ní sún ẹkú pé sẹ́mi mo sì bí ọ. ọmọ ti ba àwọn ọmọ ti bókọ àwọn òbí wọn tó bí wọn wọ́n ti bàjẹ́ wọ́n ti ń fojú amúrọ̀bà wo fámìlì látara ọmọ tí wọn ò rí kọ́ ó ti wá bókọ jẹ́ ìbókọ mọ̀lẹ́bí jẹ́. àti corruption no family àti corruption bí education bí a ṣe ń sọ̀rọ̀ education wa kè lọ níbi kàkà níbo ṣe ẹ̀kọ́ lọ. débi yí pé certificate táwọn ọmọ wa mú lọ sábrọd especially tó bá jẹ mọ́ nǹkan tó ní èdè practical bíi computer mechanical engineering téèyàn bá ṣe ní Nàìjíríà àwọn orílẹ̀-èdè tí wọ́n ti lówó lọ́dí ẹ̀ tí wọ́n ti dàgbà nílùú ẹ̀ wọ́n ìfẹ́ gba ọmọ Nàìjíríà àmọ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé yunifásitì ju poli lọ yunifásitì ju kí lọ poli lọ wọ́n wá mọ bá a ṣe wíìkì tó níbi education dé pé tó bá jẹ́ pé kọ̀ọ̀kan wọ́n bá gba ọmọ Nàìjíríà táwọn kan dúró tán kó the same course ni o ẹnìkan ṣe ń poli ẹnìkan lọ ṣe yunifásitì. Especially in America, if ọ̀pọ̀lọpọ̀ European country wọ́n máa ń prefer ètò ṣe ń poli tí wọ́n gbà ju ètò ṣe ní university lọ ẹ̀tọ́ àmọ́ ọ̀pọ̀ àmọ́ wọ́n máa gba ẹ̀tọ́ bá lọ ṣe professional course the same course tó lọ ṣe university yẹn àbí tó lọ ṣe poli yẹn ó wá lọ university ó wá lọ company kan tó ń mójútó practical ibẹ̀ ni wọ́n ti wá train rẹ̀ wọ́n prefer rẹ̀ ju ẹ̀tọ́ lọ sùkúù Nàìjíríà lọ tó ló máa kọ́ ọmọ ṣẹ́ ju ẹ̀tọ́ lọ sùkúù lọ. kí lè ní ìtumọ̀ ní pé education wa veil. àdáwò náà kọ́ ni ó fa tó jẹ́ pé gbogbo àwọn kárówó kàwé wọn ọ̀kan máa lẹ̀ mọ́. lẹ́yìn bá fẹ́ jẹ́ kí ọmọ ka ìwé kéèyàn ó ní ìwé gidi lọ́pàá ìṣẹ́yàrá tó ní ìdí ntọ́ ọkàn wa fi hàn wá àbúrò ló ń kó ọmọ lọ. kí ló tún mú dó ní orílẹ̀-èdè kódà àwọn tí wọ́n tukọ̀ orílẹ̀-èdè yìí wọn ọ̀jọ́ máa wọ́n kẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè àníbi tó wọ́n sì dé àwọn náà ní orílẹ̀-èdè yìí ó tá a dìbò fún pé aṣáájú wa tí wọ́n bá dẹ̀ síìkì wọn nílé wọnú hospital tí wọ́n ní àwọn akọ́fà
ẹ sọ fún wọn general hospital ní kí gbogbo yọ máa lọ wọ́n sáwà l'Àbújá ẹ̀yin sẹ́nétọ̀ ẹ̀yin gọ́ọ̀nà ẹ̀yin president ẹ̀yin olówó ìjọba ti dá ilé ìwòsàn lẹ̀ gbogbo tó bá ní ó ṣe yín ẹ má làbúrọ́dù mọ́ ilé ìwòsàn ni ẹjẹ́ àjọ máa pàdé ń bẹ́ ẹ wà sálà àbúrọ́dù tẹ́lẹ̀ yìí náà máa ń tẹ̀ ẹ́ sí kíni tẹ́ ẹ bàjẹ́ ẹ mọ ibi tẹ́ ẹ fi orílẹ̀-èdè Nàìjíríà sí. corruption ti pa gbogbo nǹkan ti pa gbogbo nǹkan jẹ́ ìjọba ìfìtìná ti ra ìní fọkànbalẹ̀ ọ̀nà mẹ́ta ló pín sí ó lè jẹ́ pé kí wọ́n máa pààyàn ní ń fa àìní fọkànbalẹ̀ ó dé ní tàbí kọ́ jẹ́ ogun gangan tí àwọn èèyàn run ẹ̀mí wọn sí àbíkọ́ jẹ́ àìlámójútó tó ń fa àwọn mistake tó lè máa mú káwọn èèyàn máa kú mẹ́tẹ̀ẹ̀ta nínú Nàìjíríà ogun ẹlẹ́yàmẹ̀yà wọ́n bẹ Nàìjíríà even tààrà àwọn ṣọ́ọ̀ṣì ti ń pa mùsùlùmí wọn rẹ̀ tí kọ́ṣà wọn pẹ̀lú àwọn parí tá à ń gbọ́ lérí àwọn náà jọ́ọ̀sì yẹn tí mùsùlùmí ní odidi bọ́ọ̀sì kan ẹ̀dẹ̀ dá wọn dúró ẹ̀dẹ̀ sún wọn mọ́ gbogbo bọ́ọ̀sì èyí tí wọ́n ṣe kan láìpẹ́ yìí àwọn oníwúrìdì ni àwọn sófì ni wọ́n lọ ṣe ara ọdún wọn tí wọ́n máa ń ṣe wọ́n sì ń bọ̀ wọ́n sì pàgbọ́ wọn lọ́dún mọ́tò wọ́n rẹ̀ pé kèfèrí ọmọ yàtọ̀ láàrin alùsùnà àti kíni àti sófì ìyẹn àlùpàpọ̀ sọ yìí pé bí wọ́n ṣe ṣe o ẹ sì máa rí wọn wọ́n máa gbìjà ara wọn tí mídíà wọn bá fẹ́ sọ̀rọ̀ irú ọ̀rọ̀ ibi wọn ti pa wáwọn àní sọ ìjọ tí wọn bá wá rí arúgbàjẹ kan bá mùsùlùmí kan wọn kà bínú ló ṣe kèfèrí kan tó fẹ́ ṣe léṣe ló bá ṣe láṣẹ ló bá ẹwà ni wọn wà exaggerate irọ́ tó lè bà ló kọjẹ gbogbo mídíà ní ògbé àmọ́ òótọ́ tó lè tún wa ló kọ sí láyé wọn ló sì kéré wọ́n lo mídíà wọn láti gbogbo tí a wọ́n lo ẹnu wọ́n lo agbára tí wọ́n ní níbi àwọn ẹ̀ka ìjọba kọ́dà èyí tó tún ní chance síbọn ó yìn mọ́ wa ọlọ́run ní àwọn kèfèrí wọ́n má bára wọn sí tẹ́ ẹ bá ní kíláàsì pẹ̀lú àwọn ẹlẹ́bọ ẹ̀ẹ́dá písẹ̀ wọn sọpọ́ọ̀tì tẹ́ ẹ bá ní kíláàsì àwọn kékeré gbogbo písẹ̀ wọn ń là ó èyí ẹ̀sùn ẹlẹ́bọ o ṣùgbọ́n táàjọ wà mara ọlọ́run lọ́tẹ̀ tẹ́yìn jáde lórí social media yìí wọ́n rán yín ni pápá ń bá rí wa ní yí pé èèyàn máa ń rò bí bọ́yá àwọn ilé iṣẹ́ tí a kọ́ àwọn ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ tí wọ́n ń bu dọ́là sí wọn lápò àwọn ẹgbẹ́ yẹn wọ́n ti lé ní 100 báyìí tí wọ́n set up wọn wípé ẹ lọ pa Islam rẹ̀ láti Europe wọ́n bẹ́ẹ̀ Amẹ́ríkà náwó lé lórí wọ́n bẹ́ẹ̀ tí France náwó lé lórí wọ́n bẹ́ẹ̀ tí Britain náwó lé lórí lẹ́gbẹ̀ẹ́ oríṣiríṣi àwọn kọ́mí oríṣiríṣi ibi ẹ pa Islam rẹ̀ wọ́n wá fojú sun àwọn orílẹ̀-èdè kan ẹ̀kọ́kọ́ gbọ́dọ̀ mi ibi tí Islam bá ti lo Islamic system of government a ní títí a nígbà tẹ́sìn wa ń bọ̀ òun àtijọba ni wọn kìí ṣe Islam ló ṣe lọ́wọ́ ló ní ìdíjọba tá a bá lè ṣe Islam táwọn ní a ní ìdí politics a ní ìdí authority a ní ìdí police a ní ìdí sọ́jà a ní ìdí ilé ẹjọ́ o a ní ìdí ìjọba o Islam máa fẹ́ ṣe Islam tá a ṣe wọn ní Quran sọ pé làwọn kí sí yóò fìlà ẹ̀dí àti dùnìyà yẹ pẹ̀rẹ́ ní ayé mi orílẹ̀-èdè tẹ́ bá kẹ́ wà tẹ́ bá ti ṣe irú Islam yẹn tẹ́ ẹ fẹ́ lo gbogbo Islam àmọ́ apá kan tó rọrùn lẹ́fẹ́ lò àfàtúmínú náà bí bá rí kẹta àlùkò àlọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run ní sẹ́ apá kan tí mo bá yẹn sọ lẹ́fẹ́ lò wọ̀tẹ̀kùnrin náà bá ẹ kọ́ ìṣe apá kan ikú fama jazā'u man yaf'alu dhālika ẹni ọba ṣe irú eléyìí ìlà khizyun fil hayāti dunyā ọlọ́run nílé ayé kó tó kú kẹ́ẹ̀tọ́ kú ẹ̀yin mùsùlùmí lẹ́ẹ̀tì àbùkù tá àwọn mùsùlùmí kan lónìí nílẹ̀ káàró òjèrè wọn kan rú ẹ̀lẹ́ Haúsá àwọn èèyàn pè mí ẹnu mi àdé àgbàlagbà kan pè mí ó sì sunkún wọn ní olórí púpọ̀ mo ti sẹ́ẹ̀dì lékè sí mo ti sẹ́ẹ̀dì ẹ̀ olórí púpọ̀ ẹlẹ́gbọ́n tí ń wí ẹgbọ́n tí ń wí oríṣìgìdì lọ́lọ́run ẹ̀yin mùsùlùmí ní ìṣẹ́jú kan tí mo ń sọ̀rọ̀ yìí ẹnìkan pé ọlọ́run ọba táwọn sì ní ségèdè kọ̀ wá bí ọnú yẹ ìsìláàmù rẹ wò ò lè dé bọ́lọ̀ tọ́lọ̀ wọn gbà láìláì àwọn òpónú kan ní sọ́lọ̀ ń bí ọjà ni òun náà sọ fún aṣíwájú ẹ̀dá pé òun ní ọmọ ogun sánmà àti ilẹ̀ tá ní ọmọ ogun ilẹ̀ a máa ọmọ ogun sánmà àwọn màláíkà ni
òrùjú ọmọ tá lọ́mọ ogun lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀pẹ́ ẹ̀ lọ́mọ ogun ọlọ́run náà rè ta ni ọmọ ogun náà ọlọ́run náà ti dá nǹkan rẹ̀ ọlọ́run náà ti dá nǹkan rẹ̀ ẹ̀ mọ̀ bó ṣe dá rẹ̀ ó ní inna dina inda Allahi al-Islam wọn lẹ́sẹ̀ ọkọ̀ tí ń gbà ẹ̀yọ ọkọ̀ tí ń gbà náà ní Islam wa man yabtaghi ghayra al-Islam dinan ẹ̀ máa ti wá sẹ̀sẹ̀ ní ti Islam falan yuqbala minhu wọn nígbà lọ́wọ́ ẹ̀ kò wá dúnmẹ́ o huwa fil akhirati minal khasirin ẹ̀ bá dájú àlìkè àmọ̀ wọn tó wọn ṣòfò ẹ má rò bí wáyá bí ẹ̀gọ́ ṣe fẹ́ túmọ̀ ayáwó àbí ṣe fẹ́ fojú lónìí ní Nàìjíríà òfin tíjọba bá ṣe tó bá takò ọjẹ ìyà bó wà ní òfin tọ́lọ́ bá ṣe gbogbo òfin tí bẹ́rẹ̀ ní Kùránì ìtọ́ ìpínlẹ̀ òtọ́ lọ gbàgbọ́ pọ́lọ́ ló ṣe Ọlọ́run ló ní Kùránì Islam ọgbà pé ẹ̀sìn Ọlọ́run ni kí ló bá jẹ́ pírọ́blẹ́mù rẹ tó bá jẹ́ truth tó bá jẹ́ reality lọ́dọ̀ tara gan á fìjìyà sí pẹ̀lú agbára láti lò wọ́n ti yàn mọ́lé wọ́n ní wọ́n lọ yìnbọn pa àyàn bá mi tó gbé ẹ̀sẹ̀ sófin tẹ́dà kọ báwo ni ọba ẹlẹ́dàá tó gbé Islam kalẹ̀ that is only method that is only religion tó lè save ilé ayé wa ẹ̀kọ́ pọ̀ mẹ́ o lóòótọ́ ní Islam sọ pé bẹ́ẹ̀ nìkan bàbá Islam àgbọ̀dọ̀ fagídí mu mẹ́ẹ̀ẹ́dì nìkan ó tọ̀ lọ́mọ nínú ìgbàgbọ́ yìí pé ẹ̀sìn ká ṣoṣo tóun lè ṣe tọ́lọ́ wọn gbà lọ́wọ́ òun ní Islam tí ìwọ́n tó ọjọ́ mùsùlùmí bá dáhùn tiẹ̀ ọ̀nà ẹ̀ jì ní Ọlọ́run ò sí lọ́dọ̀ ẹ̀ ò sì sí lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ọ̀gá tí Ọlọ́run ò rìn nínú mọ́lẹ̀ rẹ̀ òkun lọ́pọ̀ òun náà kù ló sì wà ó lè máa rò bí mùsùlùmí ní Ọlọ́run mélòó mélòó ní bẹnu yìí tí sẹ́lẹ̀ ayé ta ti bàjẹ́ àti ba iṣẹ́ rẹ̀ délé ayé kọ́kàndé lọ́wọ́ kì á máa wáṣẹ̀ rẹ̀ káàkiri pé lè máa mú kàn ní mí àfáàmà ní mí máa kírun Ọlọ́run láti gbogbo ẹ̀ dànù ó ti ní tó ṣe tá a fi kù dànù ó ti ní tó ṣe láyé ó mú dé sàárè wọn ò sì bọ́ kọ́lẹ̀ a ti pàṣẹ fáwọn mọ̀lẹ́kà tí máa ń pọ̀ṣẹ́ dáadáa lẹ̀ pé kí iṣẹ́ rí ọ bàjẹ́ látàyè rẹ̀ gbọ́dọ̀ pé dé iwájú èmi Ọlọ́run láti kìí àmà ẹ má dára yín láàmú nítorí pé wọ́n ní sọ́dà kí wọ́n máa pa ẹni tí ọba kúrò ní Islam ṣé lóòótọ́ ní bẹ́ẹ̀ ní Islam pé tẹ́yìn bá jẹ́ mùsùlùmí ọwọ́ aṣọ kóhùn sí Islam wọ́n ní kí wọ́n pa bẹ́ẹ̀ lórílẹ̀-èdè tó jẹ́ ti Islam bẹ́ẹ̀ ẹ̀ wá ní ó ṣòro gbọ́ lọ́dọ̀ kèfèrí bó ṣe gbọ́dọ̀ ṣòro gbọ́ náà ní ó gbọ́dọ̀ ṣòro torí pé kèfèrí ni sáfù rẹ̀ láìfẹ́ kèfèrí ni ìwọ lọ́wọ́ anú mọ́lẹ̀ ìwọ ni pòfẹ́sọ̀ wọ́n lẹ́lẹ́kọ̀ọ́ àpèjúwe ẹ̀ ó náà ni pé tọba sáfù sọ́jà wọ́n ti fún ọ ní yúnífọ́ọ̀mù wọ́n ti gbọ́ òṣìṣẹ́ ọwọ́ asálọ tọba gbọ́ ọmú wọ́n pọ̀ dànù ni ẹgbọ́n mẹ́sẹ̀ ẹ̀rùn lágún wọn nù ṣe ó lè sọ pé kúlọ́dé gbọ́nà òṣè sọ́jà mọ́ ní ìgbọ́nà wà ní wọ́n pí ọ̀ṣẹ́ mẹ́tẹ̀ kan wá ní mẹ́sẹ̀ ní àìkẹ́lẹ́ ni àìnìkan lásán wọlé wà mẹ́ fún ọ̀rọ̀ orílẹ̀-èdè wa ọ̀rọ̀ àṣírí àti fẹ́ sọ́ńbẹ̀ ọkọ̀ sọ pé òun ní wá mẹ́tẹ̀ mọ́ nígbà tó ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó pí ọ̀ṣẹ́ ohun tó sì jẹ́ kàṣírí sọ́kà wọn balẹ̀ àwọn ọ̀pọ̀ tó ọ̀bá ti pọ́ owó tó àṣírí tí sí gíní níbi tó jẹ mọ́ ọ̀dọ̀ ara wa kẹfì wé tọ́lá ẹ̀kọ́ lóòtọ́ ní Islam bá tóbi tí kò bá sọ pé wọ́n pa ẹni tó ti kèfèrí àjẹ́gbẹ́ tó tóbi ẹbí wọn náà lọ sọ pé òun ní gbà kankan ju Islam lọ ẹgbẹ́ gbọ́ ó lóun ní gbà kankan ju Islam lọ ọwọ́ wo inú Islam ọwọ́ ajáde kú òun bẹ́ẹ̀ wọ́n wá ní kí wọ́n pa àmọ́ kì í sí irú orílẹ̀-èdè wa ẹ̀ tó jẹ́ pé mùsùlùmí kèfèrí orílẹ̀-èdè tí ó ti sí ààyè fún ẹlòmíì ju mùsùlùmí lọ pẹ̀lú orílẹ̀-èdè wáyé orílẹ̀-èdè dáwà wọn máa pè orílẹ̀-èdè dáwà pé tó bá jẹ́ pé kèfèrí ni ẹsì wáṣìkò tó bá jẹ́ lóhùn òṣè ìfilẹ̀ torí ẹni tí ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹni tí ń ṣe wáṣì fún kò gbàgbọ́ kò tí ì yé ẹ gbọ́dọ̀ fi ìyà jẹ pé kò yé ẹ gbọ́dọ̀ gbàgbọ́ ẹ gbọ́dọ̀ fìyà jẹ pé kò gbà wá gbọ́ ẹ gbọ́dọ̀ fìyà jẹ pé kò gba Islam ṣùgbọ́n ẹni tí a jọ ń ṣe Islam especially nígbà tó bẹ̀rẹ̀ yẹn kí o máa wùlé kí ni àtọ̀ láàrin ìgbà tó bẹ̀rẹ̀ àti ṣe ẹ̀yẹ mọ́jọ́ tí Ọlọ́run wọ́n pa ẹ̀tọ́ bá jẹ́ kèfèrí ẹ̀mọ̀ ìgbà tó lọ́wọ́ rẹ̀ ìgbà tó jẹ́ pé gbogbo ẹni tí ó bá kú òun Islam wọ́n lọ sábà àwọn tí ń gbógun ti Ànábì
gbogbo tí wọ́n ti wá rí pípé bí àdéhùn ìbéèrè mọ́sáàsì tí máa ń sùn rí igbá rí àwọn ni wọ́n ń fún wọn. Ẹ pé ẹ tún ṣe àlàyé fún ẹ pé ẹ wò ó ṣe ọpọlọ rẹ sí kíni só pé ẹ wá tún àlàyé fún kí ọba wa gbọ́ kápá. bẹ̀dílẹ̀ dáwà dáàrú Islam yàtọ̀ sí dáàrú dáwà ìdí náà dáwà kì í ṣe dáàrú Islam torí pé Islam kọ́ ló ń pọ̀ tóbi tí mùsùlùmí kan wá lọ pa kẹfìrí bí yọ wo iná ni kọ́nà ìtàn lágbà mú apá rẹ̀ torí pọ̀ pa kẹfìrí kí ló dé ìdí báyìí lọ́lọ́ ti ní ká sálàyé fún wa sọ́jà mùsùlùmí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó sọ pọ̀ pa kódà bẹ́ẹ̀ bá gba Islam ní irú situation tá a wà yìí ó tún wá jáde ní tó fi lè jáde ń bẹ̀lẹ́gbẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pa kí ló fi lè jáde ní ìlú tó pé kèfèrí àti mùsùlùmí wọ́n fẹ́ẹ̀ tó ra wọn ẹ̀ gbọ́dọ̀ bí ẹlẹ́sìn ìlú tó pé ẹjọ́ pé ìjọba ni ìṣẹ́ ilẹ̀ kalẹ̀ dá ìjọba ni ní Saudi Arabia bí mo yóò sọ̀rọ̀ wọn àti èdè òfin wọn tí ọmọ lu wọn ká bá di kèfèrí kí sọmọ lu wọn mọ́ kò ní ìwé pé ọmọ ìlú gan ni yẹ́yà lọ máa gbé l'Amẹ́ríkà yọ́ lọ máa gbé mbòmìnir wọ́n gbà gbé ẹ̀ pé èyí ìsọmọ ìlú wa mọ́ àmọ́ kápẹ́ nínú ìlú wọn ni wọ́n gbé lọ kóòtù sẹ̀ríà nígbà sọ̀rọ̀ yìí ó sì lè sẹ̀sẹ̀ ní ìtìyẹ̀ gíní tí èsì ẹ̀sẹ̀ táà ń ṣe òfin náà tó ní wọ́n ṣe bẹ́ẹ̀ níbi tí ó ti sí kèfèrí tí kèfèrí yóò jẹ́ kẹ́kẹ́ tó sí kí tó ọ̀fẹ́ sọ́wọ́ lọ́wọ́ àlọ́ọ̀jì kèfèrí bẹ́ẹ̀ ẹ̀ lọ pé bí tí Ọlọ́run bá ti yọ kèfèrí kúrò tí ọba ti sí kèfèrí ń bẹ̀ mọ́ ara tọ́lọ́run mọ́ dá ń bẹ̀ ké dá irú ara rẹ ìfọ̀kànbalẹ̀ owó ọrọ̀ tí máa dá fún wọn nírú ìlú ké dárú ara wọn nílùú tí kèfèrí bá wà kò síbi ẹnì gbogbo orílẹ̀ ayé kò síbi kankan tó rí orí Ọlọ́run jẹ tó Saudi Arabia ó ṣe ní mọ́tò fún un kí ló dé tó sí kèfèrí mẹ́ẹ̀ kèfèrí tí ń bẹ Saudi Arabia ó wá ṣiṣẹ́ ni wọ́n sì ní fún lẹ́tọ̀ ọmọ ní ìlú ẹlẹ́ ìwádìí àná máa ní ìlú wọn tó pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọmọ ìlú wọn náà tí wọ́n bá fi lè di pé ó di kèfèrí wọ́n yọ̀pọ̀ wọ́n sì kéde gan èyí ìsara wa mọ́ bí bá ṣe sọ̀rọ̀ kò sí kèfèrí ọkàn ní ọmọ Saudi Arabia pẹ̀lú ẹ̀ ìfọkànbalẹ̀ tí Saudi Arabia ní Nàìjíríà ò ní ilẹ̀ tí Saudi Arabia ní kò dá tó ilẹ̀ tí Nàìjíríà ní ṣùgbọ́n èrè tí wọ́n ń jẹ látara inú ilẹ̀ owó inú ilẹ̀ bí epo ẹgbọ́n bí tí sì ń ṣàǹfààní fún wọn làwọn náà fi ń subsidize gbogbo kan tí ọba wọn lọ́dọ̀ wọn àwọn nǹkan táwọn ní olùsẹ̀gbẹ́ yẹ kọ́ máa wọ́n kú ìjọba owó tó bá rí bí epo yóò wá subsidize rẹ̀ wọ́n wá ń gbádùn ní tí wọn ò ní wọ́n wá ń gbádùn ẹ̀ bí gba pàm gangan ni wọ́n ń produce ìjọba ẹ̀sìn ti lẹ́lẹ̀ ni wọ́n tẹ̀sìn. má wàá bá àwọn ẹ̀jẹ̀ má sọ wọ́n lórí ibú ọba di kèfèrí wọ́n di kèfèrí tẹ́lẹ̀ kan ní pé mo fi kankan sí ọ́ ẹlòmínà ti di kèfèrí mọ̀ bá yà ní kèfèrí ó wà pọ̀ ẹ wà bọ́ sí dáàrú dáwà ni pé àìsàn ń pè wọ́n ni o ìjọba yìí ìṣèjọba Islam o torí pàrọ̀ àlù lè ṣe Islam nìkan o torí irú ìlú táwa yìí ní ààyè ti gba corruption àti ìyàtọ̀ lọ́ọ́ máa fi jẹ kọ́ àwọn aráàlú tí corruption bá ń bẹ lọ́dọ̀ wọn òye dédé rìn wọ́n wá ní ara kàtà mùsùlùmí ẹni kan máa ń káyọ̀ náà sẹ́ẹ̀rí ẹ máa gbọ́ tí mo fẹ́ sọ tẹ́ ẹ bá dé South Korea kọ́ni bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ tó bá ka bíbélì wọ́n pa ọ́ dànù ni tó bá bá bíbélì lọ́wọ́ rẹ̀ wọ́n pa ọ́ dànù bẹ́ẹ̀ náà ni wọ́n bá kúrò ní lọ́wọ́ rẹ̀ wọ́n pa ọ́ dànù ni nígbà tí ṣe lu wọn tí ìlú wọn ò fi sógun bẹ̀rù wọ́n láwọn fẹ̀rẹ̀ sí dandan ibi ẹ̀ tí ń jìyà náà nínú wọ́n jẹ ìhà rẹ̀ torí pé wọn ò gba fàyè gba Islam wọ́n fẹ́ tẹ́lẹ̀ bẹ́bá náà fàyè gba bíbélì àgbọ́ àmẹ́rin ní fi àyè gba ìtọ́nà fẹ́ fi kọ̀ọ̀rọ̀náìtì àwọn èèyàn ilé ayé nílùú tó àwí nínú àdánwò tí wọ́n ní wípé ọtí máa ń ba ilé ayé wọn jẹ́ ó mú káwọn kan gbé lọ ṣáàsì pé gbogbo bá ti sòfin ká lè bá wà ní ẹyọ kan kọmọ sí ìjẹ ìsìn láàrin wa ọtí gan ó ń bá kan jẹ ìwọ́dẹ̀ ni wọ́n ṣẹlẹ̀ lórí bóyá wọ́n máa pa àyàn bá tó lè tí ó wá tó mu ọtí náà àwọn ọmọ náà wọn gẹ́ẹ̀tì ẹ̀sìn wọn ọmọ ìpé tí Islam fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ kí gbogbo èèyàn pátápátá lẹ̀bọn Ọlọ́run kí Ọlọ́run rí i pé mo ti dá yín sáyé tèmi náà lẹ́ ń ṣe ilẹ̀ débẹ̀ kọ́ wá lè sọ àlùbáríkà tó lọ́wọ́ láti sánmọ̀
àgbàdìkà yóò ṣe ńlẹ̀ àmọ́ nígbà tí ara ilẹ̀ bá kọjú sí sẹ́mà tí wọ́n wà fàyè gba tọ́lọ́ hate wọ́n fàyè gbọ́ ọtí wọ́n fàyè gbẹ ilé aṣẹ́wó wọ́n fàyè gbẹ ẹbọ wọ́n fàyè gbẹ ẹ̀sìn tọ́lọ́ lọ́wọ́ fàyè gbà ẹ máa gba ìkẹ́ tí mo máa ń ṣe fẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá ń jẹ́ ìjọ ìkẹ́ yẹn wọ́n lẹ́nu kọ́ àṣẹ aṣọ pé òun yapa tí wọn ò ní sọ pé wọ́n lọ bá ṣe ìbá mi ó lè má gbọ́ ṣùgbọ́n kò lè yé sí ìwọ̀ gbé ilé ayé dáadáa bẹ́ẹ̀ rí lónìí ọmọ Saudi Arabia kan kò lè wá gbàṣẹ Nàìjíríà abẹ́rẹ́ gbogbo àwọn àti máa ń wá mu nígbà tí kẹ̀ bá sún wọn ìkẹ́ tó bá sún ìbàdàn tó bá sún wọn wọn àfẹ́ wá sáwọn orílẹ̀-èdè tó pé ẹjẹ́ jẹjẹ àwọn kí ní bẹ lórílẹ̀-èdè tì náà àwọn tó bá wá sí ìwò wọn dé Ìbàdàn náà wọn dé kò ìgbó náà wọn gbà wọlé o wọn bá padà Saudi Arabia ẹ máa ń mú ọ̀rọ̀ tí wọn lọ rí sọ wọn bá ní àwọn rí táwọn òrìrí ní Nàìjíríà kí ni bẹ́ẹ̀ rí ẹ bá gbọ́ wọ́n ní ìta àbábá àwọn tí wọ́n ti fílẹ̀ láti 100 ọdún tí wọ́n lò mọ́ àwọn rí Nàìjíríà kí àríkọ́ iná lọ wọn wà ráyè ilé àfáà mi ni ó Dr. Asram iná lọ wà ráyè pọ́pù omi sí òkè wọ́n wá pọnmi fún àti kẹ̀kẹ́ tó fáyìn àtòmítọ́ fáyìn wọ́n wá ní ìjọba bàbá àwọn láti bí 100 ọdún kan láti pàtì omi ọ̀lọ́rí wọn bàbá mi bá lọ wọ́n wá ní inú ìmọ̀ tí àwọn rí nù nígbà táwọn dé Nàìjíríà ẹgbẹ́ ìmọ̀ òun ẹ̀mẹ́ ẹ̀mẹ́ yòókù ó Nàìjíríà ó ní àwọn ẹran ẹbẹ̀ wọ́n ní láàká ìbàjẹ́ pé lójú títí báyìí wọ́n kọ́ wo mọ́tò tí ń bọ̀ wọ́n tó fóònù àwọn asùnkàn tí ọ̀dá ọ̀nà àwọn àti wọn lájọ́ ń sùn ó ní àwọn àtàwọn ẹran wọn lájọ́ ń sùn kí ni lájọ́ ń sùn tẹ́rí ẹran ní Saudi Arabia àtọ́gbọ́gbọ́lẹ́ lábàmù yóò jà náà ni ẹ̀sì gbọ́dọ̀ pa wọ́n tó máa ṣe gé ẹ̀dùn tó kú yóò máa rí ọlá èyí ìrìnbá tó pọ̀ wọ́n jẹ́rìí ewúrẹ́ Yorùbá wọ́n bá ti ṣe pínpín báyìí yóò dúró ní láàjẹ́kọ́ lọ́tọ́ yóò tó wá wò pé sí ní ọ̀pá iná lórí ló ní òun ìkálọ́ abu àwa ni kódà orí ìkìlà máa ń sùn ìṣòdò wa lè ó ń tó pa àjọ nígbàgbọ́ orí ìkìlà máa ń sìkèrè àjọ ojú iná kò fresh dáadáa kí ló ní tọ́lọ́ ń dá wa dúdú tá tó wá ń wà dúdú ẹ̀yọ́ ọmọ yìí pé ìtí máa jẹ́ kéèyàn wà nù mọ̀lẹ́ ọ̀làjú ó nílà káyì náà ní kéèyàn jìnnà sẹ́bọ̀ ọ wá sí náà wàláhì báràkà sánmà wa kò ṣeé ṣèṣirò fún kò sí calculation fún inú government activities and private activities government activities ó lè mú àwọn àǹfààní kan wá tá a lè máa jẹ láwọn aráàlú abẹ́ẹ̀kọ́ ni àwọn sáfíìsì wà bẹ́ẹ̀tì gọ́ọ̀mẹ̀ntì ni ìkan wà ń bẹ́tẹ̀ pé wọ́n bí àlẹ́yà gọ́ọ̀mẹ̀ntì náà dá ọ̀dẹ̀ sí individual ọ̀dẹ̀ sí private tó lè ṣe sámà ní calculation tó yẹ pé èyí ó ṣe calculation ẹ̀ ní mọ bó ṣe jẹ́ Saudi Arabia ní bá ṣe sọ̀rọ̀ ìwọ̀n tí mo lè àwọn lẹ́tọ̀ọ̀rọ̀ àwọn ẹnu wá sálẹ̀ kí wọ́n ń pè nílé tó bá ti ń ṣe àpèjì lẹ́nu èyí ọmọ tó ń pè nílé yẹn wọ́n máa ń bá wọn ní àwọn ìgbà yẹn tẹ́ bá gbọ́ pé wọ́n bá wọn wọ́n máa ń bá wọn àwọn ọmọ tó àwọn ọmọ pé ìyẹn máa ń bá àwọn ẹ̀lẹ́ rọ́mọ sáré tí ó bá yẹn ẹjẹ́ òun fún yín ní àpèjì ẹ̀kọ́ kátà fún ìyàwó wọn ẹ̀tọ́ àìsè fẹ́yàwó ó mo lè sọ pé 99 àkàbẹ́rẹ́ pé more than 99% ọ̀dọ̀ tí ó fẹ́yàwó tí ó sì ní ká ó nílé ó sì ní mọ́tò more than 90% mọ́tò tí ń tẹ́ẹ̀dì ni tó a ti jọ́ tó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ẹ̀rì tí ń tẹ́ẹ̀dì gíláàsì ní mọ́tò rí ọjẹ́ kọ́nà tí ọba ní yọ́ lọ ṣe jẹ́ kí ló dé kò ní fẹ́kẹ́ nìkan rí ìyàwó ni mo sọ fún yín lórí nígbà rí ìrí náà pé mo bá lọ rí àrí tèmi àwọn afá mi àwọn Dr. Baridi àti Dr. Abdulaziz àṣàjọ ń lọ àwọn akó fóònù wọn á wò pé ẹjẹ ń kọjá ẹgbẹ́ kan bẹ̀ náà kémi ò tó fóònù àti mo sì sáré fóònù náà mọ́tò kan tí àjọ ń wo gbogbo àjọ ń wo mọ́tò náà kan ní tí lábá kan dúró lọ fáìn báyìí ó dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò tinted glass lọ́wọ́ àgbẹ̀ àti torí àwọn fóònù èmi kà sọ pé èmi náà fóònù láìpẹ́ o wọ́n sábà ní kí n fóònù náà kí n bọ́ láyé náà kí n fóònù láyé náà ẹ̀jẹ̀ rìn díẹ̀ sí akíló kò sí àjọ tí ń bẹ wájú
bẹ́ẹ̀ lábàárín mi rẹ́rìn ló ń wù pé èyí ṣẹ̀ṣẹ̀ wá sí Riyadh mo sábàdà fòdà wọn nígbà ẹ̀rí pé tí ń fi rẹ́rìn ni mo ní kí ló dé wọn ní bó ṣe páàkì mọ́tò sẹ́gbẹ̀ẹ́ kan tó dúró tí ìyàwó ẹ̀ ń bẹ́ ẹnu ẹ̀rọ kí ló kàlá ń bí gbogbo yìí owó nínú wa máa bí wọn kí ọkọ̀ jálẹ̀gbẹ̀ẹ́ mọ́tò wà láì bí ẹlẹ́ àwa tẹ̀ wà lẹ́ tó tẹ̀lé wa lọ́wọ́ lẹ́yìn báyìí èèyàn bá kọjá lẹ́yìn rẹ̀ kó tó ráǹdì ẹ̀gẹ́ ẹ̀yọ́ ń ṣe tiẹ̀ níbi tí kẹ̀tì pa wọn lórí ní ìkẹ́ntìgẹ́nì ó ti pa wọn lórí àwa ẹgbẹ́ ilé àwa ọkùnrin méjì ni ó dùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní mọ́tò ìkọ́dùn báyìí àwọn náà láti sẹ́sì ju àtúnṣẹ́sì bẹ́ẹ̀ náà àtúnṣẹ́sì ju ẹlòmíì lọ́wọ́ náà síbẹ̀ ọlọ́kadà ó gbé ẹlẹ́ ààrẹ ọlọ́kadà rẹ̀ sẹ́rí mo bá jù sí lárúbá kan mo ra ṣe fídíò ibi tí ẹlẹ́yà kan ti gun ọ̀kadà bá jù sí wọn subhanallah ó ní more than 1,000 náà ọ̀rẹ́ mi lòún ti sí àfídíò yẹn fún wọn sọ subhanallah ọlọ́kadà gbé ẹlẹ́yà bó náà ẹ bá wọ ẹ mọ̀ pé ọlọ́kadà máa gbé ẹlẹ́yà wọn àwọn olùwẹ́ rì pé ó ti ọkọ̀ gun ọ̀kadà náà pé èèwọ̀ ni wọ́n kọ́ wá ní pé kì í sọ́kọ́ rẹ̀ ló gbá àwọn olùwẹ́ yìí rí o àbá sí rírí ọtí àpọ̀já gbórí kẹ jòjòjúmọ́ àmọ́ rí àtọ́bà òjò títí lòkú ọmọ ọlọ́kadà àti ẹlẹ́ àwọn lọ yí sílẹ̀ báyìí ní tó dàbí 100 kan ò lè rí abẹ́ẹ̀kọ́ ni ìyàwó tàbí àjẹ́ ṣe ẹ̀yà tọ́lọ́ ní sáàhà ni àkóhà o àti ọ̀hà ló kóyà jẹ́ o tọ́lá àti ọ̀hà ló gún ọ̀kadà káàkiri yìí gẹ́jù bá mi lọ́dọ̀ wọn èmi lójú ara mi rí ni mẹ́ta mo ti rí ẹlẹ́yà ìṣẹ̀lẹ̀ àṣàbí náà ṣùgbẹ́lẹ́ àní mọ́tò káàyìn láti gbé ìmọ̀bẹ̀ wọ̀n mọ́dá ṣe lọ rí pé ẹlẹ́ àti wọ́bẹ̀ ni wọ́n sì àríwá lèbí gílẹ́dì èdè kọ́lá ilẹ̀ èyìn kan ẹ̀yìn tọ́lọ jókòó sí ilẹ̀ mọ́kànlẹ̀ dówájú bí ilẹ̀ máa náà kí ló dé gan na mo túnmọ̀ ìpé tí ẹlẹ́ àbáfi lè wọ ká ẹnì kò tún wọ ká mọ́ ọkùnrin káwọn tó wọ ká mọ́ tọ́bá tó ẹ̀ tó máa gbé èèyàn obìnrin lókùn tí ó sì gé ó gbé ẹni wò pé àìmọye ilé àìmọ wọ̀ọ́ká bọ́dà bó ṣe wọ̀ọ́ká tí màá ráyè tí ti jókòó mo ṣe ní pé àmì láàrín súnà tó ń lọ mọ́nà ti bẹ̀rẹ̀ rí kò sí irú ẹ̀ lọ́dọ̀ wọn wọn àníjọ́ wọlé wọ́n sì ń gbé ọkàn lọ ọlọ́run sì máa ń bá lọ́ọ̀kásì ọmọ ìyá ẹ̀sìn yàtọ̀ èyí tẹ́ ẹ̀lẹ́sìn lẹ́ ń ta lẹ́ ń gbé ìlú nígbà àwa mùsùlùmí gan táwọn náà gbọ́ yé débì kan àwọn náà wà máa rí bí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀rí bí wọ́n ti ń lò kẹ́ ìyà burúkú ní jẹ wá ń bí ìyà burúkú látara ìṣẹ̀sìn ìfún ẹjẹ́ ìṣòro ìṣòro ọ̀kà fún iṣẹ́ ìpé tó ní pé àwa kan ajé àlùsùnà ajé ẹlẹ́lẹ́ àbí wàláhì mo fẹ́ sọ̀rọ̀ ọ̀kà fún yín ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ó sì jẹ́rìí sí sẹ́rà àti lẹ́lẹ́ ayé àwọn ìyàwó mẹ́rẹ̀ ní ẹlẹ́ àná ẹ lọ gbogbo àwọn tó bá lẹ́lẹ́ à wọ́n máa fáìn ju àwọn ọkọ wọn lọ wọn ara wọn lẹ̀ ni wọ́n wà kó sí tó bá ti wọlé àbẹ̀ yọ́ máa pupa sí ni kọ́nà tó bá dúdú èyí tó bá wà nú ara rẹ̀ tó jẹ́ payọ́ jáde yọ́ wà lẹ̀ kọ́nà bí àwọn sàkúsàkú tí ń bẹ́ gbòòrò tó tán lọ taka lódòrí wà láwọn ẹlẹ́ àwọn dájú kí ló dé nínú bí náà nínú ìranù náà ni ó tó bá ẹgbẹ́ àbámọ́ ẹ̀lẹ́ àràbá lọ ẹ̀yà àwọn Saudi nǹkan wọ́n gbé á complete kí àbá rí complete ìyà tí ń jẹ wá àwọn tí ń dá wàhálà lẹ̀ tí wọ́n ò sin lọ́hùn ló mú ìyà jẹ àwa náà torí ìyà tí a bá dálẹ̀ fìtẹ́lẹ̀ tí a bá dálẹ̀ àjọpọ̀ ni o títọ́ náà ó fi fún wa lágbára láti tún wọn sí tabari àtúnṣe àjẹpẹ́ tọ́lọ́ promise fáwọn ẹrú ẹ̀ torí ilẹ̀ rẹ̀ láwà orí ilẹ̀ rẹ̀ láwà orí orí rẹ̀ ni kò dẹ̀ separate ẹni pé kí ló lọ́nà fi ń fi ìyà tí a jẹ wá ẹ dákun ẹ máa gbọ́ ṣé ń àti ọlọ́run tó ní akírun táwọn akírun táwọn òkírun so ó separate arísìkì táwọn bá ti fẹ́ mú àwọn mú mi tó bá máa kírun táwọn bá fẹ́ mú mi wò ní olóbi mu àjọ ń mú mi ọlọ́run ni àjọ ń jẹ oúnjẹ ọlọ́run ni àjọ ń fẹ́ afẹ́rẹ́ rẹ̀ rí ọlọ́run tí ò sí àìkẹ́ rẹ̀ tọ́jà bẹ́ẹ̀ náà tó bá ṣe nìkan ni àjọ kò lè sí àyà rẹ̀ náà àjọ tẹ̀yà ni yìí tó fi lè jẹ́ kí ìyá òun kó àdékẹ́yẹ kọ́ kárí wa ó náà kí wọ́n ọjọ́ gbà fún kọ́ mọ̀ sí ẹjọ́ máa bí ọlọ́run náà tàbí kọjá wípé àwa tá a sin ọlọ́run dáadáa tá a ti pọ̀ jù àwa dìde àwa lu agbára púpọ̀ wa láti jẹ́ kí àwọn tí ọ̀pọ̀ tó wa ká mọ̀nà lẹ́nu wọn bá tọ́lọ́ fàlà sí kì í ṣe bí ká fọ́ọ̀sì wọn lọ bẹ̀ sí ó tá a bá pọ̀ jù wọn lọ táwa níjọba a gbọ́dọ̀ fọ́ọ̀sì wọn lọ bẹ̀ sí ó tọ́lẹ́sì ní oníbùkátà ti pọ̀ jù pé inú ẹ̀ ni ó ti kíni inú la fi ń sin ọlọ́run o
tí a bá fọ́ ọ̀sán bẹ́ẹ̀ máa kí tó bá fi kírun ọlọ́run ò ní fún aládàrún kò ní fún àwa náà ládàá pé àjẹwọ́ kírun kódà yóò tún bínú sí wa pé afọ́ọ̀sì wọn máa ṣẹ̀sìn tàwa tí ò dé inú wọn sọ́lọ́run èyí tó bá dé inú wọn ní ọ̀dọ̀dọ̀ ọlọ́run èyí tó bá bá wà ní wọn bẹ̀rù ọ̀dọ̀ wa náà ni wọn mọ̀ kò ní dọ̀dọ̀ ọlọ́run nípa bẹ́ẹ̀ ọlọ́run wọn ò gbà kí wọ́n máa ṣe á nítorí pé wọ́n bẹ̀rù wa ní tó fẹ́ ni pé kí wọ́n ṣe òun tó bá bá lóun ò ṣe ọlọ́run ẹ fílẹ̀ tọ́lọ́ bá wọ ọlọ́run yóò fi mọ̀nà bí wọ́n sì fi mọ̀nà kọ̀sáàdì jẹ́ pé ilé ọmọ ń sìn láàárọ̀ ọlọ́run ní sikini ní sìn mo bẹ̀gẹ́ tí ọlọ́run báyìí ẹ̀sìn wo iṣẹ́ ẹ̀sìn tó le ó le dàrú lọ́dọ̀ ẹ̀ tí ọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ ó kọ́ mathematics wọ́n wá sẹ́ẹ̀tì kwẹ́sàn rẹ̀ wá lọ́ọ́ pa ṣe ó fẹ́ náà ni iṣẹ́ tó mọ̀ kí ló fẹ́ dá sí sí mọ̀ Islam ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹ̀sọ̀ tẹ́ mọ̀ jókòó tẹ́ kẹ́kọ̀ọ́ rí bẹ̀rẹ̀ rẹ̀ àárín rẹ̀ àti parí rẹ̀ nígbà bá rí tán lẹ́yìn kẹ́ gẹ̀ẹ́tì àwọn kan tí máa dàrú wàláì gbogbo sẹ́dẹ̀ máa kọ́ wa ní skul gbogbo ẹ̀dẹ̀ bá jẹ́ student nígbà míì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ti ń kọ́ yẹn láti primary secondary school yóò tó lè mọ ibi tó já sí àbẹ́ẹ̀kọ́ ni kódà iṣẹ́ secondary school mi wà tó bá ti lọ yunifásitì ò ní mọ kìlómítì nígbà bá tó dé yunifásitì ló tó mọ pé ihun tí wọ́n ti fún wa nípìnlẹ̀ rẹ̀ ní primary school wọ́n ti fún wa nípìnlẹ̀ rẹ̀ ní secondary school àti tí ń túmọ̀ sí rèé bẹ́ẹ̀ náà ní Islam lẹ́fù Islam ọ̀háì kò yẹ ṣe olódò ní ọ̀sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́jọ́ tó gbọ́n máa wọgbó gbogbo tí wọ́n gbọ́ fún pátá ló lé sí tí wọ́n ti ṣàlàyé ẹ̀ tàbáyì ẹ̀ mọ̀ rí pé bó ṣe rí rí ọlọ́wà pẹ̀lú wa subhana rabbika